súré tètè kí n sáré kó kọjá ilé tẹ bá mutí ẹ má wọkọ̀ tẹ bá wọkọ̀ ẹ má mutí òkun ẹ̀rí ó pé méjì ẹgbọ́n bí jáwọ́ sí gbé wọ́n rí ṣe ń kìlọ̀ o Mr. jáwọ́ sí ó yẹ jáwọ́ sí lójú pópó ẹ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ onímọ́tò rọra ṣe ẹ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ onímọ́tò rọra ṣe. ìròyìn ẹ wá gbọ́ wá lórí ẹjọ́ wa bó ṣe lọ ní gbogbo. ókè náà ẹ mọ̀ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí ètò ọlọ́run ọba lójú pópó lórí ìkànnì tùgbà 100.9 FM níbi tí ẹ̀fíìsì tó ṣe bẹ́ẹ̀ tó gàgà àrá sí. ókè náà Mr. Jáwọ́sí mo dé náà bí ìṣe mi náà nù ún lẹ́yìn tí ṣe ogúnjọ́ oṣù kejìlá ọdún 2021 lójú pópó rèé àti dé Adékúnlékún lójú pópó Ìkòròdú ròdù ṣé ó jì tíìkì síbẹ̀ ṣé tún ká bá ká ọkọ̀ ẹ̀ ṣé ó jì ìyapa gángan gidigidi àbó ti wà wọ́rọ̀ báyìí àti dé náà lónìí kẹ́ bẹ̀rẹ̀ sí ní máa pè mí kẹ́ ẹ máa sọ fún wa ibi tí súnkẹrẹ fàkẹrẹ kọ́ tó ṣe bẹ́ẹ̀ tó wà lójú pópó àwọn ọkọ̀ méjì tó ṣe bẹ́ẹ̀ tó kọlu ara wọn ní owódé onírẹ̀ ṣé wọ́n ti wọ̀ kúrò àbí wọ́n ti wọ̀ kúrò orílẹ̀-èdè ọ̀dájú ti ń gbabẹ̀ kọjá ní nǹkan bí aago 5 kọjá 20 ìṣẹ́jú Jáwọ́sí mo gbabẹ̀ kọjá o ọkọ̀ ọ̀dánfò kan ó ṣe bẹ́ẹ̀ ó kọlu Camry ó kọlu wàláì ó jẹ Camry ó jẹ gan gidi wàláì wọ́n ti mú ìdá 50 ọ̀nà láàárọ̀ yìí lọ́wọ́ ọ̀dájí débi pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ẹ́ láti Owódé Onírin báyìí wá sí Ìdẹ̀ra bus stop sí ìràwọ̀ sí Ajégúnlẹ̀ sí Way Bridge odò Ògùn kankan súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ẹ́ ó tíìkì gan ṣé bẹ́ẹ̀ náà ló sì rí ṣé wọ́n ti wá àwọn ọkọ̀ yẹn kúrò àbí wọ́n àti ìwọ́ kúrò bí wọ́n báyìí tí ìwọ́ kúrò àgọ́tì ọ́. nínú ìṣẹ̀lẹ̀ ní Lagos Abẹ́òkúta expressway ṣé ibẹ̀ náà lẹ́wà ẹjọ́ torí Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ gángan ẹ gbìyànjú kẹ́ ẹ pè wọlé ṣẹ́rí abẹ́rẹ́ lẹ́ẹ̀kejì ẹ̀yin ló wà fún kẹ́ ẹ pè kẹ́ ẹ sọ fún ẹbí tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó wà bó ilẹ̀ ṣe kúrò nínú Ifọ̀ tẹ́ fi dé Ṣàngó láàrùn alfa tó já gerege láti Ṣàngó sí Ajégúnlẹ̀ sí àǹjẹ́ alákòókò tẹ́ fi dé Kọ́lá láàrùn yìí kí ló ṣẹlẹ̀ ní Ìjàyè sí Amadíà mìíràn tó já gerege sí Abúlé Ẹ̀gbá alfa gbogbo ó dàbẹ́ Òkúta expressway láti Abattoir sí Gẹ́ngẹ́tò sí Náìtẹ̀ sí Emmanuel báyìí tẹ́ fi dé Pen Cinema tó ń lọ lọ́mọ onírẹ́gẹ́dẹ́ fẹ́ àbí ò lọ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ní ọba Ògúnjì ọba Ògúnúsì kí ló ṣẹlẹ̀ ní Acme Road gbogbo ẹ̀ náà ní kẹ́ gbìyànjú kẹ́ Jáwọ́sí láàárọ̀ yìí ẹ̀ tẹ́ ń bọ̀ láti ọ̀nà Fágbà ọ̀nà Fágbà railway level crossing kí ló ṣẹlẹ̀ lọ́nà láàárọ̀ ẹ̀ gbìyànjú kẹ́ pé Mr. Sẹ̀sán ṣé ẹ ti gbàbẹ̀ kọjá ẹ̀yin ti Alágége Mr. ṣeéṣe ẹ kú ojúmọ́ o bóò ní gbogbo ọ̀nà ẹ bóò ló ṣe rí láàárọ̀ yìí ẹ gbìyànjú kẹ́ ẹ pè wá kẹ́ ẹ Jáwọ́sí kẹ́ ẹ Rẹ́wàsí kẹ́ ẹ gbé èmi ni Jáwọ́sí ẹ̀yin ni Rẹ́wàsí Jáwọ́sí gbé wọn rìn lójú pópó hello somebody ẹ pè sórí aago 00561310009 00561310009 tàbí kẹ́ ẹ pè sórí 08113051009 08113051009 ẹ lè gba àdúrà tèmi náà wọlé o 0036557047 ó ké náà ẹ ṣe gan ẹ̀yin tí a ẹ̀yin ẹ̀ṣọ́ ojú gbogbo ẹ ṣe bẹ́ẹ̀ ṣe já mi sí oh my God wọ́n ròyìn bí àpápá bó ṣe ṣẹgẹmẹ́ǹgẹ̀ ní láàárọ̀ tòní wọ́n ló skẹ̀ntẹ́ wọ́n ló skonto wọ́n ló pitimu wọ́n ló ṣẹgẹmẹ́ǹgẹ̀ gan gidi wọ́n ló kẹ̀tẹ̀fẹ̀ wọ́n ló skẹ̀ntẹ̀kẹ̀tẹ̀ ó ké náà ẹjọ́ torí Ọlọ́run ibi tẹ́ ẹ bá yà ti wà ẹ kẹ́ gbìyànjú kẹ́ ẹ já mi sí láàárọ̀ pé Jáwọ́sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ọ wà níbi bàbá ẹ̀ ẹ̀ ló sà gbé wọn ni atẹ́gùn gbogbo ní sọ́lú. Akin ọmọ Akin wọn ní kidnap yín o. ọ̀dẹ̀ ní jẹ́ iná pé lágbára Ọlọ́run. Àmì Ọlọ́run. ọdún ayọ̀ ni gbogbo á máa ṣe. Àmì o. àkọ́kọ́ ń bẹ̀ ṣé rí gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbé sí ọ̀nà torí pé à ń ṣe ọdún bí ògbóró ẹ̀rí láti December 4th kí wọ́n mú igi kó sẹ́pà wọ́n ń gba owó 100 naira 200 naira ẹjọ́ torí Ọlọ́run kí àwọn èèyàn kó bá dìde sí yẹn ọjọ́ Sunday báyìí tó bá lọ ṣọ́ọ̀ṣì
ó dẹ̀ lè rí igi mẹ́wàá lọ́nà 20 lọ́nà wọ́n ní kí ló dé wọn náà ń gbowó ọdún. wàhálà ò ní jẹ́ bá wa o ìkejì ńlẹ̀ adúpẹ́ lọ́wọ́ ìjọba ìbílẹ̀ Ògùn wọ́n ṣe gbogbo ọ̀nà ìtàkẹ́ǹjì pátá gbogbo ọ̀nà tá à ń pariwo láti gbà ẹ́ nìyẹn. tó bá gbọ́ láti gbà ẹ́ tó ti wọlé lọ́wọ́ bá wa ń ṣe ni a lè gún wọn gbogbo ilé ìtọ́jú ní ìtàkẹ́ǹjì fún wá dá gbogbo ẹ̀ la rí. ó wá ku kílà tí wọ́n kọ́ sórí bíríìjì ìtàkẹ́ǹjì yẹn kó bá wa kó kúrò. ó ní sọ́ọ̀bù àwọn mọ́tò tí máa wọ́n gbọ́ bẹ̀ wọ́n máa gbọ́ owó bẹ̀ wọ́n wọ́n pọ̀ sí gọ́ọ̀sì lọ́tọ́rí bíríìjì yẹn dé ìsàlẹ̀ dé tó gẹ̀ẹ́sì náà. àbẹ̀yìn lórúkọ lọ́rùn ọdún ayọ̀lá máa ṣe o. ẹ ṣe abáyé mẹ́sìn bọ̀. ẹ ṣe Akin ọmọ Akin ó kéde àwọn ẹ ló mi sá àbáyọ káàárọ̀ kí ló ṣẹlẹ̀ gbéwò ni. ẹ wo láti sìmẹ́ǹtì ẹ ọjà ìtọ́jú ọ̀bẹ ti dé dọ̀gba fún gbà báyìí ọ̀dẹ ti sábù lọ́lẹ́ ọdún ní mọ̀mọ́ gbogbo ẹ̀ ní sílẹ̀ ọ̀dọ̀ bá dẹ̀ ti kó mẹ́ẹ̀kì ìdádúmọ̀ àti ìṣẹ̀rí wa ṣẹgbẹ́ dáadáa gbogbo bẹ̀rẹ̀ náà di búlọ́ọ̀kù náà báyìí ọ̀dọ̀ tráfíkì wà mẹ́ ọ̀dọ̀ àti tì ìjọba. ẹ ṣe sá ẹ ṣe bàbá ìsàlẹ̀ èkó kí ló ń ṣẹlẹ̀ ní Ìkòròdú ròdù ẹ̀yìn tí a ní Ìkòròdú ròdù bóun ló ṣe rí láàárọ̀ yìí ṣé ọ̀nà ẹ̀ ó ti wá wọ́n ro gbogbo kéètù tó dípa lọ́wọ́ ọ̀dájí ẹjọ́ ṣó ti sẹ̀bọ́n ṣó ti já gẹ́gẹ́ 00561311009 Mr Muslim bóun lẹ ṣe gbàṣẹ́ ti dẹ́kọ̀ abẹ́ tí ìkú òní gbogbo báyé kú ẹ̀ lóo àfi sùúrù ok ó ní agbára láàárọ̀ yìí tó bá ṣe díẹ̀ á polówó ohun tí à ń ta ẹ káàárọ̀ ẹ̀ka lójú gbogbo gbówó rè ẹ kú ojúmọ́ o. yes sir àbá mi ìtọ́lọ́mọdé òbíjó. yes sir ẹ káàárọ̀ salamu aleykum. níbi ìyànà ọ̀dọ́ yín ẹ mọ́tò kan láṣẹ síbẹ̀ ká bá ní pé kó lójú ọ̀nà ń bẹ́ bá nípa àwọn ìjọba o. lásìkò wo ni. lọ́dàjì láàárọ̀ ìta àwọn fèsì ara wọn pọ̀lú àwọn báyìí. ọ̀dà. níbi ìyànà ọ̀dọ́ yín yẹn gẹ́gẹ́ ni o. ìyànà ọ̀dọ́ wa. bẹ́ẹ̀ni títa ní owó tẹ̀yẹ. ọ̀rọ̀ ìsà ẹ ṣe 00561311009 ẹ pè nítorí ọlọ́run ká ẹ sọ fún ẹbí tí súnkẹrẹ bàkẹ́ ọkọ̀ tó wà lójú pópó ẹ káàárọ̀ gbẹ́wọ̀n ni ó kọ́ ilé àtúnṣe tí ń pèsè. orúkọ tèmi ní adékàngọ̀ mú pé láti kálù. ẹ káàárọ̀ adékàngọ̀. kò ní bàjẹ́ fún yín. àtẹ̀yìn náà. ó jágere ńlá nítorí pé ọdún wa ń ta tí ọdún tó bẹ̀ wá ń ta oríta tó fẹ́ já ìyẹ̀pẹ̀ sí níta lù rẹ̀ kọjọ tó ọba alẹ́mọ̀ ẹ̀dùn náà àwọn mọ́tò tó wọn máa wọlé wọn máa jáde à ń jẹ títí yẹn bí àwọn mọ́tò tó kọjá tó fẹ́ ń bọ̀ eruku àwọn ajá àbá bẹ̀rẹ̀ kọ́ bá fúnni sí kí wọ́n gbẹ̀ kó lè ṣe kí ni nínú máa lè dààmú àwọn aráàlú ìrọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ. God bless Nigeria. Ó dàbọ̀ God bless Adékàngọ̀ too ó ké náà ẹjọ́ torí ọlọ́run sùúrù ló gbà ẹjẹ́ ara lọ́sẹ̀ lójú pópó abájọ tí yóò bá fi ní àsúré dédé kì í sáré kọ́ kọjá lé bẹ́ẹ̀ ni láàrin ìbẹ̀rẹ̀ kì í súnà ẹjẹ́ rántí o wípé ohun àfẹ̀sọ̀mú kì í bàjẹ́ ohun àbá fi kólekóle mú báyìí kókó nílé mọ́ni bí a kọ òkúta gbé wọn rìn. ẹ káàárọ̀ mà àmì ọlọ́run. àmì ọlọ́run àmì. ok ma àmì ó ti ń lọ díẹ̀ gbogbo lucky fibre ìtàmàgà náà òun náà ó sì ṣe bẹ́ẹ̀ ó sì ń lọ bó ṣe yẹ kó máa lọ ẹkàn já náà sùúrù sí abáyọ tí yóò bá fi ní ayọ̀ ní mẹ́rin pa ní ìbànújẹ́ kí ìpààyàn ẹjọ́ torí ọlọ́run ṣe rẹ́yìn tẹ́ ń bọ̀ wá sí sábó àbí tẹ́ ń kó ní sábó tẹ́ ń bọ̀ ní last mile office láàárọ̀ ìṣòro ní kẹ́ẹ̀nà sí o ẹ̀lọ́ gbéwò ní sàràbà àmì ìwà àtẹ̀yìn náà àmì sà. orúkọ tèmi ní alábàbíjà tó dọ́gba láti odógún ọ́. ẹ káàárọ̀. àwọn tó wà ní odógún ọ́ ọ̀nàdì free báyìí. yes sir. ọmọ bọ̀. bẹ́ẹ̀ni ìṣòro sọ́fà ní odógún ọ́ alẹ́ ti sọ fún ara wa. nǹkan tó ti wá rí ní gbogbo owó ọ̀rọ̀lẹ́ kò ń ṣe kó tó dá o ẹ bá máa mójútó o. èmi ti sọ àwọn ọlọ́jà kan tún kẹ́yìn ní odógún ọ́. bẹ́ẹ̀ni àwọn onímọ̀lúwa náà tó ń wọ̀ wá fún wa ní odógún ọ́ ti pọ̀ jù kọ́kọ́ comply láti odógún ọ́ lọ sí wọ́n lọ́rọ̀ battalion bí ojú tí bá ti mọ́tò síwájú lédè ológun o àwọn ẹ̀bí èèyàn ń sọ̀pọ̀ bẹ́ẹ̀ kọ́ o èyí náà mọ́tò ẹ̀ṣọ́ lọ́jọ́ ọ̀nà yìí o
tí òun tó máa fi tán. àmì ọlọ́run ó dàbọ̀ ó ké náà òun náà lẹ́tí gbọ́n àkíyèsí tó tún máa tẹ̀lé òun ni wípé ẹjọ́ torí ọlọ́run ẹ̀rọ amọ̀ọ́sẹ́ ẹ̀yin ọlọ́kadà ẹ̀yin onímọ̀lúwà ẹ̀yin onímọ́tò ẹ̀yin onítírélà ẹ̀yin onítìpà sùúrù ló gbà ó nítorí ọlọ́run àgàgà ẹ̀yin ọlọ́kọ̀ tẹ́ ń kó ọkọ̀ àwọn ọkọ̀ ṣàkóṣàkó àjákù ọkọ̀ tẹ́ máa ń kó tẹ́ ń kó scrap torí ọlọ́run ṣẹ́ni ní òkè gbẹ́gun ẹ̀rí wípé bọ́kọ̀ bá rọra ṣe tẹ̀sẹ̀ bá lọ yọ yẹgẹrẹ a kàn ṣubú sínú kòtò ní torí kó mọ̀ bá rí bẹ́ẹ̀ ni mi fi sọ wípé Yorùbá ní ayọ̀ ló máa ń pani ìbànújẹ́ kì í pààyàn ayọ̀ ò ní pa yín o ànírógun ìbànújẹ́ ní ọdún tuntun ṣùgbọ́n oṣù yìí o àwọn kan wá ní December ọ̀dẹ̀ lé o ẹ má jẹun parọ́ tẹ̀yìn ó lé o oṣù tó ní agbára jù ní oṣù kejìlá oṣù tó ní agbára jù ó ní oṣù kejìlá òun dẹ̀ ní oṣù àyọ̀pọ̀rọ̀ oṣù ẹ̀mọ̀nkan tẹ́gbẹ̀lá àyọ̀pọ̀rọ̀ oṣù àyọ̀pọ̀rọ̀ oṣù tó jẹ́ pé ìwọ nìkan owó tó ọ̀pá láti January February March awakọ̀ ní January ọ̀rà mọ́tò February ọ̀rà December wàá fẹ́ lé pé kọ́ kọ́lé kọ́ ọ̀rà mọ́tò kọ́ ọ̀rọ̀ kadà apilẹ̀ alùpùpù bí bẹ́ẹ̀ sì lé ọ̀nà fún ọ̀nà ọ̀run sùúrù ló gbà wọ́n sọ pé oṣù àyọ̀pọ̀rọ̀ lóṣù kejìlá oṣù tó dáa oṣù tó yẹ kéèyàn kọ́ máa kíyèsí kọ́ra máa ṣe tó bá fẹ́ jẹun kíyèsí ọ̀fẹ́ sọdá lójú pópó díẹ̀ wọ́n tún wò sí watch scammer ó kéèyàn nítorí ọlọ́run àpolówó tí a ń ta ó ṣe pàtàkì ó sì kókó ká wo nǹkan tí àwọn frapapa.com tí wọ́n ní fún wa nílé ajé ń bẹ̀ àmọ́ ṣá o nítorí ọlọ́run ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti ọ̀nà ayọ̀bọ̀ lọ́hùn gbogbo mọ́ṣáláṣí alágùtàn bóyì adéàlù ìdàpẹ̀mú oníwáyà kàpítò nǹkankan ọ̀nà pẹ̀rọ̀ mọ́ṣáláṣí alájà láàrọ̀ yìí ó sì ṣe bẹ́ẹ̀ ó sì ń lọ bó ṣe yẹ kó máa lọ ó kéèyàn hello somebody ẹ káàárọ̀. ẹni lójú pópó. gbé wọn rè kí ló kọ́ láti bẹ̀rẹ̀ tí ń pèsè. orúkọ tèmi Ramoni Balẹ̀ láti lọ́kì fàgbà. oh Mr. Ramoni good morning sir. ẹ káàárọ̀. yes sir. ẹ jọ ọdún bẹ̀rẹ̀ àpẹẹsì tí bẹ́ẹ̀ pọ̀ òyìn sí ni pé ẹ jọ kọ́ máa rọ́ọ̀ṣì mọ́tò ní ẹni pàṣẹ ìgbẹ́lẹ́ rọ́ọ̀ṣì mọ́ọ̀lù àti tátà. ọ̀pọ̀ ìṣẹ́ ni yọ owó bẹ́ẹ̀ la yọ fóònù ó ti pọ̀ jù. gbogbo ẹ̀ la máa fún ẹ̀ láyé làwọn adébítà lọ láyé dára fẹ́ kọ́ máa yìí rọ́ọ̀ṣì mọ́tò wọ́n ń yọ owó lórí bá ìgidi tó ṣe díẹ̀ ó láwọn gbà fún wa. àmísà Mr. Ramoni ṣé kò ṣe pé wọ́n yọ nǹkan wọ́n yọ wọ́n yìí lára. owó náà kó dàgbàjẹ́ àwọn yọ náà tó. ó ní agbára iṣẹ́ ẹ̀ṣẹ̀ sá àkíyèsí gidi ni o iṣẹ́ táwọn àwọn boys gbogbo bá ṣe ń yọ car-tape wọ́n ti ní kinní kan kíní ẹ̀ tó bá ti kì í bọ̀ ibi gíláàsì lókè báyìí ẹ mọ rọ́bà tán fi páàkì páàdì tán fi páàkì gíláàsì ẹ oh my god wọ́n ó ní bá ṣe ń ṣe wọ́n kàn ra fi yọ wọ́n fi yọ kíní kí tó kí tán fi tilẹ̀kùn wọ́n fi fàṣọkè báyìí pẹ̀rẹ̀ spinner tẹ́tí mọ́ akàn sí báyìí ayọ̀ car-tape sùúrù ló gbà ó kẹ́nà ẹ jẹ́ ká polówó ọjà tí à ń tà jàre ok let's go.